lórí orúkọ mi wọ́n kọ̀ láti fún àwọn ọmọ mi níṣẹ́ Bọ̀dé George figbe bọnu. Ọ̀kan lára àwọn èèkàn ẹgbẹ́ òṣèlú People's Democratic Party olóyè Bọ̀dé George ti ké gbàjarè lórí bí àwọn ọmọ rẹ̀ kò sì tí ì rí nǹkan kan ṣe lórílẹ̀‐èdè yìí nítorí orúkọ bàbá wọn. Nígbà tó sọ̀rọ̀ lórí rédíò kan Nigeria Info 99.3 FM, Bọ̀dé George ní ìṣẹ́ àti òṣì tó ń bá orílẹ̀‐èdè yìí fínra lọ́wọ́ yìí kò ṣeé fẹnu sọ. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ni wọn kò rí iṣẹ́ ṣe ní orílẹ̀‐èdè yìí báyìí. Ó ní òun ti fìgbà kan rí gba ìjọba nímọ̀ràn pé kí wọ́n yọ̀ǹda owó ìrànwọ́ fáwọn ọ̀dọ́ láti bẹ̀rẹ̀ okòwò, àmọ́ tí wọ́n kọ tí ọ̀gbìn sí ìmọ̀ràn yìí. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ohun tó ń dùn òun púpọ̀ ni pé bàbá ló jẹ́ èso àjàrà, àwọn ọmọ ní eyín kan báyìí. Bọ̀dé George sọ síwájú pé àwọn ọmọ òun kàwé, wọ́n yanjú, àmọ́ wọn kò fún wọn níṣẹ́ nítorí orúkọ bàbá wọn. Ó ní tí àwọn ọmọ òun bá ti dárúkọ òun níbikíbi tí wọ́n bá wá iṣẹ́ lọ, ṣe ni wọ́n máa ń dá wọn padà sílé láì rí iṣẹ́ náà gbà, tí òun kò sì mọ nǹkan kan tó lè fa eléyìí.